àwọn ìṣẹ̀lẹ̀ àdìtàn wọn a máa gbáyé àrọ́bá ní bàbá àtọ̀ ìṣẹ̀dálẹ̀ ará iwájú ẹ̀ súré èrò ẹ̀yìn ẹ̀ pọ̀ ṣẹ̀ṣẹ̀ òjò mọ́dé ẹ̀ wá ń gbẹmí ẹ̀kọ́ lórùlé akọni obìnrin ọlọ́gbọ́n lórí bí aṣarun abiwe nínú bí ẹyẹ afàkàṣù èdè wọ́n ni yóò ọ̀jìnì ṣèdè pèdè mèdèrọ èdè bíi láàdẹ̀ Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ètò ìṣẹ̀dálẹ̀ níbi tí ó ti máa pàdé ìyàbẹ̀dọ̀ onírúurú iṣẹ́ ìwádìí lórí àwọn àkòrí bíi àwọn nǹkan ìbílẹ̀ Yorùbá ìtàn ìbílẹ̀ Yorùbá àwọn akọni Yorùbá àwọn ọdún ìbílẹ̀ Yorùbá àkàmẹ́nu làwọn àkóónú tí lákàtàbú ètò ìṣẹ̀dálẹ̀ ó máa fìwọ́ rẹ̀ kọ́ ètò ìṣẹ̀dálẹ̀ pẹ̀lú Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ìkànnì yìí ilẹ̀ ó máa jaládùn lónígbàdégbà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí kí èdè àṣà ìṣe àti ìran Yorùbá má dùn gbàgbé láfojúsùn ètò ìṣẹ̀dálẹ̀ láti ọwọ́ Bùkọ́lá Adélékè ká máa darapọ̀ mẹ́ ètò yìí ṣe kókó fún ojúlówó ọmọ Yorùbá tàtà ká lè máa lékún nímọ̀ àtúnyẹ ó yá alákàṣù èdè máa dá kékeré dábí ẹdùn rọ̀ bí òwe aráyé ti tẹ́tí lẹ́kọ̀ọ́ àṣìyí ò sì ní ṣe tiẹ̀ láṣẹ Èdùmàrè. mo ṣàṣẹ àṣẹ Èdùmàrè pẹ̀lú eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò mí ní dédé àsìkò yìí bí ẹ kú gbogbo àsìkò tẹ yòówù tá wà lápá ọ̀dọ̀ ti yín o fẹ́ni ó wà láfẹ́ ìmọ́jú ẹ kú àfẹ́ ìmọ́jú fẹ́ni ó wà láàárọ̀ kùtù rẹ̀ ẹ kú ojúmọ́ a kú ìyálẹ̀ta ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú alẹ́ ẹ kú àjì ẹ kú gbogbo àsìkò yòówù tá a lè wà lápá ọ̀dọ̀ ti yín a kú àsìkò yìí ọ̀dẹ̀ òdòbí ṣàlàáfíà lẹwà gẹ́gẹ́ bí àwa náà ṣe wà lápá bíi òjòjò ìṣòwò kó mọ̀nà jà kókó báyìí lára ọ̀tá ń le láṣẹ Elédùmarè afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ dọ́dọ̀ tiwa o pẹ̀lú àlàáfíà láàmà wà lóòrèkóòrè Olúwabùkọ́lá Adélékè yìí náà rèé alákàṣù èdè mú kí yí kàbọ̀ sórí àkótó ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ fún ti òní ìbàlọ́wọ́ Ọlọ́run tó lẹ̀mí tó lèémí tó yọ̀ǹde èémí fún wa tá a fi ń dá kékerúke tá a dá bí ẹdun tá a rọ̀ bí òwe bàbá mi òkè tó lèémí bá ti gbà kò sára kankan tẹ̀dá fẹ́ dá mọ́ àṣẹbá gbogbo àwọn àgbà àṣẹbà àwọn tá a jọ jẹ́ ṣàwáwù bẹ́ẹ̀ ni wọn ò fojú kẹ́rí àwọn tí ń bọ̀ lẹ́yìn torí àdáṣe báyìí ní wọn ìbàkan ìran ọmọ èèyàn pẹ́kọ̀ ló bá sì tijú bá alẹ̀ báyìí dandan ni kílẹ̀ ò lanu fún un ẹkú dédé àsìkò yìí àṣẹbà Ọlọ́run àṣẹbà àgbà àṣẹbà oyún inú tòun àṣẹ ẹ̀bí gbogbo yìí la kí pé ẹkú dédé àsìkò yìí o ẹkú bọ́gbà ṣe rí lásìkò yìí. Àrí ètò ẹ mọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń bẹ̀ yín lóòrèkóòrè pé ó rí pàtàkì tí ẹ lè ṣe fún wa ó ní kí ẹ túbọ̀ bá wa tan ètò yìí kálẹ̀ táwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa rẹ̀ kí wọ́n ó lè mọ̀ akéyìí tí ẹ ti darapọ̀ mọ́ wa ẹ máa ṣeun ẹ kú ìfẹ́ wa láṣẹ Elédùmarè òjò burúkú tí rọ̀ tí pa náà fẹ́ òní rọ̀ láàrin wa ògèdè iwájú báyìí láàjọ máa lọ láṣẹ Elédùmarè iwájú lọ̀pá ìbìtì ré sí ọ̀pá ìbìtì tiwa ò ní fìgbà kankan rí ẹ̀yìn iwájú ìdojúgun gbé òkè láà máa lọ láṣẹ Elédùmarè ẹ dákun ẹ tún bá wa túbọ̀ tọ́ kálẹ̀ yẹn ni pé kẹ́ ẹ ṣíà ẹ̀ fún àwọn ọ̀rẹ́ yín fún àwọn ojúlùmọ̀ yín kí àwọn náà lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí níbi tí a ti ń ṣe ìgbéga fún èdè àti àṣà Yorùbá ẹ sì mọ̀ wípé àwọn ò kì í bá wọn èrà tí ò lọ́mọ́nú bàbá gbé èrà tó kó wá a mọ̀ pé èrà ta lè rékù ọ̀nú ẹ̀ ni. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. ìrẹ̀lẹ́ tá a tún gbé wá kayí mọ́lé lásìkò yìí eléyìí tí a mọ̀ wípé a tún rí èkùọ́ tí ó ṣe é ṣòróró gidi táàbí yọ ń bẹ̀ la gbé wá o.
lọ sí àrí ètò a kí gbogbo àwọn ọlọ́jọ́ bí òní ẹ kú ayẹyẹ orí kádú bàbá dárúkọ kó má dàbí páyẹyẹ àwọn kan la yàn láàyò àwọn kan la yàn ní pọ̀sì gbogbo àwọn tọ́jọ́ bí wọn kò lónìí pátápátá òdi ọjọ́ 5 oṣù kẹta ọdún okòólélẹ́gbàá lẹ́kọ̀ọ́ akínyí àṣẹ iṣẹ́ àmọ́dún nínú owó nínú ọlá nínú ọrọ̀ ní láṣẹ Elédùmarè ibi ire báyìí lójú owó rí ire ní òmò bá yín ibi òní súnmọ́ sàkánì yín débi tí ó kàn yín àtọlọ́jọ́ bí òní àti gbogbo àwa tílé ọjọ́ òní mọ́ bàtà ìṣọ́ lọ́jọ́ òní gan gbogbo wa báyìí ire ni tiwa láṣẹ Elédùmarè. ẹgbẹ́ wa bọ́ sí orí ètò ga báyìí nìsàn àwọn àgbà bọ̀ wọ́n ní adébí ẹyìn má ṣí àgbà ọ̀lẹ nírú wọn káwa ọmọ bá wà wàwùjọ àwọn àgbà ọ̀lẹ kámọ́ dàbí ọ̀lẹ afàjọ ẹgí akúkú kábọ́nù tí àgbékúwa lónìí ṣé ẹ mọ̀ pé láti ìjẹta èyí tẹ́ bá láǹfààní láti darapọ̀ mọ́ wa níjẹta níbi tá a bá ètò ọ̀hún dé a sọ fún wa wípé a máa tẹ̀síwájú àmọ́ máa gbìyànjú láti ṣe ìsọníṣókí ibi tá a ti ń bá a bọ̀ nítorí àwọn tó bá ṣe wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ kó mọ̀ bá wa di wípé wọn ò ní mọ ibi tá a ti ń bọ̀ a ràn wọn létí a mú díẹ̀ a ṣe ìsọníṣókí eléyìí tá a ti sọ níjẹta a wà á tún gbogbo ẹ̀ sí iwájú papọ̀ ẹ má gbàgbé láti bá wa tọ́ kálẹ̀ o bákan náà látúrọ̀ yìí pé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lójú òpó YouTube wa eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa kì í ṣògede àwọn ètò tá à ń ṣe báyìí nìkan là ń fi síbẹ̀ o a tún ń ṣe àfihàn àwọn iṣẹ́ àkànṣe tí a lọ ṣe tí ẹ bá wojú òpó YouTube wa lọ́wọ́lọ́wọ́ báyìí a ní ìtàn ìlú Ìrágbìjí eléyìí tí kábíyèsí fúnra wọn sọ a ní ìrìn àjò sí ìlú Igbó Olódùmarè kí ló bí Igbó Olódùmarè gan gbogbo àwọn iṣẹ́ àkànṣe yìí òun ni a ti ṣe tí a láǹfààní láti wò lójú òpó YouTube wa eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ó yẹ kẹ́yìn náà ó darapọ̀ mọ́ wa ẹ jọ̀ọ́ ẹ rọra bá wa subscribe síbẹ̀ ẹ ṣeun o. Ibi àwa wí gan-an ládé báyìí èyí ò ní ọ̀rọ̀ nípa ipò Báṣọ̀run ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí n sáré dá padà sẹ́yìn díẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan a fi àsìkò yìí kí bàbá wa olóyè àgbà Yusuf Ayọ̀ọ́lá Akíadé tí wọ́n jẹ́ Báṣọ̀run lọ́wọ́lọ́wọ́ báyìí ní ilẹ̀ Ọ̀yọ́ wọ́n gbà wá lálejò wọ́n sì ṣe àlàyé tó pọ̀ fún wa nípa ipò Báṣọ̀run ní ilẹ̀ Yorùbá eléyìí tí àwa náà sì ti ṣèlérí láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí ẹ jẹ́ sáré gbé báyìí ṣé ẹ mọ̀ wípé wọ́n ní ẹ̀ṣẹ́ kì í dédé ṣẹ́ lásán okùn yìí sì gùngùngùn kó mọ̀ níbi tí ó ti wá ohun tó bí oyè Báṣọ̀run gangan ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà ìwáṣẹ̀ torí ìtàn fi hàn wá wípé oyè àti ìpìlẹ̀ ni kì í ṣe oyè ìgbàlódé tí a bá sọ wípé oyè àti ìpìlẹ̀ ó túmọ̀ sí wípé oyè tí a ò lè tọ́ka sí wípé ọdún báyìí ló bẹ̀rẹ̀ torí àwọn tí a bá wo àkọsílẹ̀ àgbà òpìtàn ni èèyàn Samuel Johnson ó mẹ́nuba àwọn tí wọ́n jẹ́ Báṣọ̀run pẹ̀lú àwọn aláàfin kọ̀ọ̀kan láti orí aláàfin Ọ̀rànmíyàn tó jẹ́ aláàfin àkọ́kọ́ ó túbọ̀ sí wípé ṣáájú àsìkò yìí òun ni oyè aláàfin Báṣọ̀run ló ti wà èyí ò ní wípé oyè àti ìgbà ìwáṣẹ̀ oyè àti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni kí wá ló bí oyè ọ̀hún kí ló mú orúkọ Báṣọ̀run wá gẹ́gẹ́ bí a ṣe fi tó yín létí ní ìjẹta wípé ní ìgbà pípẹ́ òkùnkùn bírímù ó wà nílé ayé iṣẹ́ àgbẹ̀ lásìkò yìí á sọ wípé ọ̀sán dòru
àmọ́ lásìkò yìí bọ́sẹ̀ bá wá dòru ó níye wákàtí tó yẹ kó jẹ́ tí ò fi ní sí wàhálà. àmọ́ lásìkò tá à ń sọ yìí ọ̀sán dòru fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. ó wá di wípé olóko ò lè lóko, olódò ò lè lódò, àwọn tí ó rọkọ́rọ̀ dágan ò lè la àgbẹ̀dẹ torí gbogbo àárín ìlú òkùnkùn bírímù ló gbalẹ̀. eléyìí ló wá jẹ́ kí wọ́n wá wò pé ṣé bá ṣe mọ́ wá bá lọ rèé. wọ́n wá fowó kan kéjì wọ́n gbalẹ̀ aláwo lọ. wọ́n bá wá ní gbólóhùn pé bóòlù àti ṣe kí ló ṣẹlẹ̀. nígbà tí wọ́n dífá Ifá ní ọ̀rọ̀ ayé òun ọ̀run ni, kí wọ́n sì tó lè rójútu rẹ̀ wọ́n á wá akọni tó tákọni, ọkùnrin tó tọ́kùnrin, èèyàn tó tóòyàn. èyí ò ní pé ẹni tó jẹ́ akọni yóò ti ayé gbẹ́bọ lọ́run láti lọ wá ojútùú sí ọ̀rọ̀ yìí. nígbà ọ̀run ni ó ti wá mọ tí wọ́n ó ṣe láyé tọ́sán fi dúró gẹ́gẹ́ bí ọ̀sán tóòrù náà ó sì dúró gẹ́gẹ́ bí òru. nígbà ọ̀rọ̀ ti wá di ọ̀rọ̀ kátayé lọ́run tá a fẹ́ kú kí wọ́n mọ̀ tí wọ́n ó bá bọ̀ látọ̀run. gbogbo àwọn àgbààgbà tí wọ́n jẹ́ àgbà ìjòyè, àwọn àgbà ìlú nígbà náà, kálukú ń gbórí sá. ọmọ mi kéré o, èmi ṣẹ̀ṣẹ̀ fẹ́ bí i ní o, kí ni wọ́n á ṣe, mo ẹ̀sẹ̀ dáko ni mo èjẹ́ tí bẹ́ẹ̀ kálukú ṣàwọ́ oríṣiríṣi nǹkan sọ tí ó fi rọra yọ ọ̀ràn yìí torí bí ọ̀ràn náà ni tí wọ́n èyọ ọ̀ràn àtayé lọ́run tí wọ́n èyọ lọ́rùn ara wọn. ń gbọ́rọ̀ wá rí báyìí. ẹnìkan ṣoṣo ní ìgbà náà ni ìtàn wá fi lélẹ̀ wípé ó wá dúró ta di wípé ṣé bí kátayé lọ́run ká dúró ọ̀run ṣàlàyé ọ̀rọ̀ ká sì gbọ́ ohun tí a ṣe tí ó jẹ́ ọ̀nà àbáyọ ká gbọ̀bọ̀ ni. òun ó lọ tàwa lẹ nítọ̀run ṣé ẹ̀gbà pé orúkọ ẹ̀ mò ń bọ̀. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Gbénlá Àjàgbé ọkùnrin kàkà kókó arógun mọ́sá arógun dúró tandi bí ẹ ṣe kó kí rẹ̀ nu. bí bàbá wa Báṣọ̀run, bàbá wa olóyè àgbà Yusuf Akíadé bí wọ́n ṣe kí ó kí Gbénlá Àjàgbé lọ́jọ́ náà lọ́hùn-ún. Gbénlá Àjàgbé yìí ló wá ní òun ó lọ kámọ́dé ìdàpẹ́nu ó ṣàgbéra o. Gbénlá Àjàgbé gbéra ó tayé rọ̀run. wọ́n ní nígbà tó lọ tó bọ̀ wọ́n wá ní bíbọ̀ tí wọ́n ń bọ̀ yìí o ó gbé ẹbọ kàǹkà. wọ́n wá ní ibì kan wá wà tí ó gbé sí, wọ́n ń pe odò ní odò Adìkúta Mẹ́rù. odò Adìkúta Mẹ́rù yìí wọ́n wá ní kí ìwáṣọ òun fúnra ara rẹ̀ ni ó fọwọ́ ara rẹ̀ gbé ẹbọ ọ̀hún ka etí odò òun pé yóò wá ọmọbìnrin tí ò tí ì bàlágà. ẹ ṣàmọ́ bọ́ bá lọ́mọbìnrin ìbàlágà ọmọbìnrin tí ètí ìtẹ́ni ọkùnrin tàbí obìnrin tó ti ṣíwọ́ ọmọ bíbí. èyí ò ní wípé ọmọbìnrin tí ò tí ì mọ ṣe nǹkan oṣù tàbí obìnrin tí ò lè ṣe nǹkan oṣù mọ́, wípé àwọn ni wọ́n gbé ẹbọ yìí lọ sí odò Adìkúta Mẹ́rù nígbà náà lọ́hùn. wọ́n bá ṣe bí wọ́n ṣe ní wọn ó ṣe é, wọ́n gbọ́ wíwú ẹbọ wọn wú, wọ́n gbé àtùkèsù wọ́n sùn, wọ́n gbé ìkarara ẹbọ wá fún wọn. nígbà tí wọ́n ṣe gbogbo ètò bí wọ́n ṣe ní kí wọ́n ó ṣe ó rí bó ṣe yẹ kó rí. ó di wípé ojú ọjọ́ mọ́lẹ̀ rekete, inú gbogbo ìlú dùn. ẹni tí ò ráyè roko látijọ́ yìí kálukú túbọ̀ ta. nígbà náà wọ́n wá dùn, wọ́n wá wò pé kí wá ní nǹkan tá a ṣe tí ò fi ní di wípé òkùnkùn bírímù ó tún wá ṣẹlẹ̀ mọ́. wọ́n wá ní tí wọ́n á ṣe ni wípé àwọn tí wọ́n gbé bọ̀ láti ọ̀run yìí wọ́n ò ní yàrá kan tí wọ́n ó gbé wọn sí. àyàrá yìí làwọn á máa pè ní ilé ọ̀run. ilé ọ̀run yìí ni wọ́n ti wá máa ṣe àmọ́ yóò wá ní ẹlẹ́dọọdún wọ́n wá máa bọ ọ̀run yìí
ìgbà míì ó lè ya sí ìyàn pé kó bọ́, ṣùgbọ́n eléyìí tí ó ṣàjẹ́ ti gbogbogbò tí ó jẹ mọ́ ìlú tí òbí ní di wípé ọ̀sán ọmọ dòru ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n ó máa bọ́. wọ́n wá ní ẹgbẹ́ ò ti wá gbé ẹrù ìdé, ẹni tó mojú ògùn náà ní pabìnírè, ìwọ tó mọ ohun tójú rẹ tó lọ́rùn, tó mọ bó o ṣe gbé àwọn nǹkan yìí wá, ìwọ náà ló mọ̀ ṣe alákàsọ rẹ̀. òun náà fi wá wò wípé láti wá kan sára sí akọni tó ṣiṣẹ́ akọni, náà fi wá pè pé àwọn ní bàbá Aṣọ̀runṣayé tàbí ká pè ní ọba Aṣọ̀ọ̀run. ó túmọ̀ sí wípé àwọn míì á máa kíyèsí pé bàbá Aṣọ̀runṣayé, bàbá Aṣọ̀run yìí òun ni wọ́n wá sọ di Báṣọ̀run tó jẹ́ oyè pàtàkì ní ilẹ̀ Ọ̀yọ́ lásìkò yìí. tí ẹ bá sì wò fún èyí tí wọ́n mọ ẹ bá mọ ìtàn tàbí tí ẹ jẹ́ olùkàtàn dáadáa, ẹ rí wípé tí a bá sọ̀rọ̀ nípa àwọn Ọ̀yọ́mèsì ní ilẹ̀ Ọ̀yọ́ lónìí, lẹ́yìn kábíyèsí bàbá wa ikú bàbá Yèyé Aláṣẹ ìkejì òrìṣà, Báṣọ̀run òun ló tún jẹ́ àgbà ìlú nínú àwọn Ọ̀yọ́mèsì. èyí ò ní àwọn àgbà akin alápinni lágúnná, àwọn ẹni tí ó jẹ́ olórí fún àwọn Ọ̀yọ́mèsì òun ni Báṣọ̀run. ohun tí ó sì bí pé wọ́n gbé ipò rẹ̀ ga ju àwọn Ọ̀yọ́mèsì yòókù lọ òun ni wípé òun nìkan ló fi ara rẹ̀ lẹ̀ láti lọ ọ̀run lọ wá ojútùú sí ọ̀rọ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ṣé ẹ sì mọ̀ wípé ìran Yorùbá ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ń ṣe ìran àfibíṣólóore. wọ́n láríṣe báyìí láríkà, àríkà sì làwọn àgbà pè ní baba ìrègùn. torí ẹ̀ ló jẹ́ kó wá jẹ́ wípé láti ìgbà náà, láti ìgbà ìwáṣẹ̀ yìí, láti ìgbà pípẹ́ yìí tí wọ́n ti ka bàbá Aṣọ̀runṣayé awójútùú sí ọ̀rọ̀ yìí, tí wọ́n ti kà á sí pàtàkì títí di ìsìn yìí, òun sì ní ipò àti àyè Báṣọ̀run wà ń bẹ̀. ibi tí àwa fẹ́ fi kún láti fi ṣe àsọkúnná ẹ̀, láti tún wá kí n tó bọ́ sí òpin ẹ̀, ní láti wá mọ rírì Báṣọ̀run. ṣẹ̀mọ̀ wípé bá a bá pọ́n ọkọ lé, ó yẹ ká mọ iye aya náà. ní ilẹ̀ Yorùbá a ò kì í pe ìyàwó ọba ní ìyàwó lásán, a máa pọ́n wọn lé gẹ́gẹ́ bí aya ọba. bí wọ́n ṣe wá ń pe àwọn ìyàwó ọba ní aya ọba yìí, bẹ́ẹ̀ náà ni wọ́n wá mú ìyàwó Báṣọ̀run, òun náà wá ní ìyàwó Báṣọ̀run nìkan ní ìyàwó olóyè tó dá lórúkọ oyè. ẹ wá bí wípé kí lorúkọ oyè ìyàwó Báṣọ̀run? gẹ́gẹ́ bí a ṣe ń pe ìyàwó ọba ní aya ọba, bẹ́ẹ̀ náà là ń pe àwọn ìyàwó Báṣọ̀run ní Ayinba. Ayinba lórúkọ tí Yorùbá ń pe ìyàwó Báṣọ̀run. ìyẹn tún béèrè wò. àbájáde ìwádìí wá fi hàn pé káàkiri ilẹ̀ Yorùbá, ìlú ẹyọ kan ṣoṣo tí ó ti ní Báṣọ̀run àṣìṣẹ́gbà tí ìṣe ìfidánilọ́lá, òun náà ní ilẹ̀ Ọ̀yọ́. a sì ti mẹ́nu bà ń tó bí oyè ọ̀hún gẹ́gẹ́ bí bàbá Aṣayé Ṣọ̀run, ẹni tó lọ ọ̀run wójútùú sí ọ̀rọ̀ ayé. tí a bá wá sọ̀rọ̀ nípa káà Báṣọ̀run, wọ́n ní àwọn nǹkan àrà ọ̀tọ̀ láti fi tọ́ka rẹ̀ wípé kì í ṣe ilé lásán bíi àwọn ilé àwọn olóyè àbí gbajúmọ̀ yòókù. yàtọ̀ sí eléyìí, Báṣọ̀run náà tún ní àwọn olóyè tiwọn tó jẹ́ wípé wọ́n máa ń wá jábọ̀, wọ́n máa ń jọ ń ṣe ìpàdé
tí Basọ̀run á dúró gẹ́gẹ́ bí olórí wọn. Ẹ má sì gbàgbé pé a ti mẹ́nubà wípé Basọ̀run yìí náà ni alága àwọn Ọ̀yọ́mèsì. Lọ́wọ́lọ́wọ́ báyìí tí a bá sọ̀rọ̀ nípa àwọn Ọ̀yọ́mèsì, ṣé mọ̀ pé àwọn Ọ̀yọ́mèsì la máa ń tọ́ka sí gẹ́gẹ́ bí àgbà olóyè àti afọbajẹ ní ìlú Ọ̀yọ́. Bí wọ́n ṣe wá pọ̀ yìí tí wọ́n jẹ́ méje, ẹni tó wá jí alága wọn òun náà ni Basọ̀run. Àwa gbìyànjú láti ṣe àtúnṣe díẹ̀. Àwọn yóò wù mí kí ẹ farabalẹ̀ gbọ́ ohun tí Basọ̀run sọ láti ṣe àfikún sí àwọn nǹkan tí mo ti ṣàlàyé nípa bàbá yìí. Ṣé ti gbọ́ báyìí olóyè mẹ́wàá. Ṣé ń gbọ́ báyìí ohun bàbá wa olóyè àgbà Yusuf Ayọ̀ọ́lá Akíndélé ń gbọ́ yìí tí wọ́n jẹ́ Basọ̀run ilẹ̀ Ọ̀yọ́ pé bá a bá sọ wípé a rí Basọ̀run ní ibikíbi oyè ìfidánilọ́lá ni. Wọ́n sì mẹ́nubà wípé bẹ́ẹ̀ wá ní àwọn olóyè tó wà lábẹ́ wọn, àwa ní kí wọ́n dárúkọ wọn. Ẹ gbọ́ bí wọ́n ṣe dárúkọ àwọn olóyè náà. Pé bí Basọ̀run bá fẹ́ jáde wọn yìí dá lọ bí ẹni sánpáròde. Àwọn olóyè yìí wọ́n jọ máa ń kọ̀wọ́ rìn láti lọ sí àwọn ibi tí wọ́n bá ń lọ ni. Ẹ ti ṣàlàyé fún wa púpọ̀ nípa ti ilé ọ̀hún. Ẹ bá ṣàlàyé díẹ̀ nípa Babalágo. Kí ni Babalágo? Kí a tó bọ́ sí àlàyé nípa Babalágo yẹn, ilé mẹ́ta pàtàkì ló wà ní ilé Basọ̀run tó mú yàtọ̀ sí àwọn ilé yòókù, àwọn ilé olóyè yòókù tàbí àwọn ilé bọ̀rọ̀kìnní tàbí àwọn tí ó lè a lè máa tọ́ka sí láwùjọ. Àwọn ilé mẹ́tẹ̀ẹ̀ta òun náà sì ní ilé ọ̀run, ààyè Babalágo àti tìjẹ́lẹ́pa. Ilé ọ̀run yìí ó láti ṣàlàyé nípa ibi tí wọ́n kó àwọn nǹkan ìgbà ìwáṣẹ̀ ọ̀hún, ní tí wọ́n mú bọ̀ láti ọ̀run, ibi tí wọ́n kó sí òun là ń pè nílé ọ̀run. Kìí sì ṣe ilé tí wọ́n máa ń ṣàdédé wọ̀. Basọ̀run gan fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn fúnra àwọn tó yẹ ní kẹ́ni tó bá joyè Basọ̀run gan kò kàn lè kún fi ìbí pé òun wọ ibẹ̀. Àfi eléyìí tó ń títí tí òun fúnra rẹ̀ tó bá fẹ́ ṣe ra rẹ̀ léṣe. Ó ní àsìkò tí wọ́n máa ń débẹ̀, ó sì ní nǹkan tí máa ń bí lílọ ọbẹ̀, pé kì í ṣe yàrá tẹ́yìn ó kàn ní yọjú wo tí ń bẹ́rí tá a gbé bẹ̀ rárá. Tó bá ya sí ìyàn òun ni wọ́n máa ń lọ. Tó bá sì ya sí ìyàn náà ó tún ní àwọn ètùtù tí wọ́n á kọ́kọ́ ṣe kó tó di wípé wọ́n á wọ inú ilé ọ̀run yìí. Yàtọ̀ sí ilé ọ̀run ó tún wá kù ilé méjì yòókù
ẹ máa gbọ́ àlàyé. Babaláko. Kí ni pàtàkì babaláko? Babalágò yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé bí eégún ni, àmọ́ ó yàtọ̀ sí àwọn eégún orí aláré tí à ń rí àbí eégún oníjó tí à ń rí kiri. Eégún tiẹ̀ wọ́n ní ẹ̀kú tiẹ̀ á máa balẹ̀, á máa ṣe gbáríyẹ̀ gidi, yóò gba iṣẹ́ tiẹ̀ sì ni láti gbá ibi, láti gbá wàhálà kúrò nílùú. bóyá ẹ̀kú rẹ̀ ṣe tóbi un yóò máa fi wọ́lẹ̀ ni, yóò máa fi wọ́lẹ̀. nígbà ó bá wá ṣe tó bá wá fi gbá tó fi gbá gbogbo àwọn ibi tó ṣe kókó tó ṣe pàtàkì nílùú tó fi gbá tán yóò ṣòro lọ bọ́ sílẹ̀. wọ́n gbàgbọ́ wípé tó bá ti ṣe léyìí kò ní sí àrùn, kò ní sí wàhálà, kò ní sí ibi kankan láàrin ìlú. Ṣé ẹ lè sọ nípa Gẹ́lẹ́pà náà ká tó wá? Gẹ́lẹ́pà kò sí nǹkan tó ń ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà ọ̀kan náà ló bá jáde nígbà tí ó sì bá nù rárá. gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe, Ọ̀run ni ilé àkọ́kọ́ tó jẹ́ ibi pàtàkì jù ní ilé Baṣọ̀run. lẹ́yìn rẹ̀ ni ilé Babalágò. ti Gẹ́lẹ́pà ń tiẹ̀ òun ló dé gẹ́yìn, òun ló lè tọ́ka sí gẹ́gẹ́ bí ọmọ léńjeléńje nínú àwọn ilé pàtàkì, àwọn yàrá pàtàkì tó wà nílé nínú káà Baṣọ̀run. Gbogbo àtúnyọba àti níbi kòkò ni ṣùgbọ́n dọ́ọ̀dún ni ilé máa ń jó àwọn aróòkè tó bí ọ̀dọ́ po àwọn ni wọ́n máa pa kókó wá láti fi ọba sí ọdọọdún. ọ̀rọ̀ ilé jíjó ló sì bí ti ọdún Gẹ́lẹ́pà yìí. ṣé ẹ mọ̀ wípé láyé ìgbà kan, láyé àtijọ́, wọn a máa pako bẹ̀rẹ̀ láti fi kọ́lé ní nílé Ọ̀yọ́. nígbà náà sì lélẹ́yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà lásìkò ẹ̀rùn a máa dà wọ́n láàmú, bóyá wọ́n fẹ́ sunko ni kí iná oko kó ta mọ́lé kó di wípé náà jó. ìgbà tó wá di wípé ó ń ṣẹlẹ̀ báyìí lóòrèkóòrè, tó bá sì ti dì báyìí a máa ṣẹlòmíì ìdáláìnílé lórí títí di ìgbà tí òjò tù tó dé tí wọ́n tó láǹfààní láti pako bẹ̀rẹ̀ míì. tí bó ṣe wá ń ṣẹlẹ̀ yìí, wọ́n wá wò wípé ọṣẹ́ tí ò mọ níwọ̀n ni iná máa ń dá sílẹ̀ láàrin ìlú lásìkò ẹ̀rùn. ọ̀nà ṣe wá ṣòfin wípé tó bá ti ń dinú oṣù kẹsàn-án, oṣù kẹwàá, oṣù kọkànlá, nǹkan kan tó ti di wípé ẹ̀rùn fẹ́ máa bọ̀ díẹ̀díẹ̀, ṣe mọ̀ pé láti inú oṣù kọkànlá lẹ̀rùn ó ti máa gbéra. tó bá ti wá di inú oṣù kọkànlá yìí ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní máa ṣán àwọn oko tó bá súnmọ́ ilé láti jẹ́ kí igbó jìnnà sílé. bí igbó bá ti jìnnà sílé kò ní jẹ́ wípé bẹ́ẹ̀ ni ó bá fẹ́ sun igbó tiẹ̀ bá ń sun igbó yóò ta mọ́lé. bí wọ́n bá ti wá ṣe léyìí, wọ́n á rí òwe kán jẹ́ kí kán pààlà láàrin igbó àti ilé, kí wọ́n pààlà láàrin igbó àti ilé. bí wọ́n bá lórí gẹ́gẹ́ bí a ṣe gbọ́gan nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀, wọ́n á ṣe bí ọdún gidi tó yẹ wípé àwọn ọdẹ arẹgbó wọn á pa oríṣiríṣi ẹran tí wọ́n fi ṣe ọdún Gẹ́lẹ́pà yìí. òun ni wọ́n fi máa ń rán àwọn èèyàn létí nígbà náà wípé láti lè jọ ṣiṣẹ́ pọ̀ kí wọ́n jẹ́ kí ààlà wà láàrin ilé àti igbó tí òfin ní di wípé bí wọ́n bá ti ń sungbó wọ́n ó padà sunlé. ìṣẹ̀dálẹ̀ dòdò bídò. ìṣẹ̀dálẹ̀ dòdò bídò. ìṣẹ̀dálẹ̀ dòdò bídò.
báyìí ló ṣe wá di wípé títí di bí mo ṣe máa yín sọ̀rọ̀ yìí ní àwọn ọdún mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ṣe pàtàkì, wọ́n ṣe gbòógì. Wọn yìí sì ìsọdún téèyàn kàn ń kú fìrì tàbí téèyàn ó kàn jí lóòjọ́ tí ó sọ pé òun ṣe tí ò bá ya sí ni a kì í ṣe lẹ́yìn àsìkò tí wọ́n bá ń ṣe ní ayẹyẹ òpin ọdún. Ó sì ní àwọn èròjà, àwọn èlò tí wọ́n ń lò torí wípé ọdún kọ̀ọ̀kan ló ní ipa ribiribi tó ń kó nínú ìdàgbàsókè ilẹ̀ Ọ̀yọ́. Láti fi ẹ̀rí bí ipò Baṣọ̀run bó ṣe gàgà àrá tó, bí ẹ bá kíyèsí ìwé àkọsílẹ̀ àgbà òǹpìtàn nì olóyè àlùfáà Samuel Johnson, ẹ rí i pé bí wọ́n ṣe ń sọ nípa àwọn aláàfin kọ̀ọ̀kan nígbà náà, ní ìsàlẹ̀ ní ìlà tó kẹ́yìn ni wọ́n ti ń dárúkọ àwọn Baṣọ̀run tó bá aláàfin kọ̀ọ̀kan lò gbà. A rí aláàfin tí Baṣọ̀run tiẹ̀ pé méjì nígbà tí kan papòdà tí wọ́n yàn míì. A sì rí Baṣọ̀run tó ṣe wípé òun náà láǹfààní láti bá aláàfin méjì mẹ́ta lò gbà. Ẹ jẹ́ kí n kàn sọ díẹ̀ nípa kí n kàn dárúkọ díẹ̀ nípa àwọn Baṣọ̀run tí wọ́n ti lò gbà tipẹ́tipẹ́ ká tó wá bọ́ sí ọ̀dọ̀ bàbá wa Baṣọ̀run àsìkò yìí, èyí olóyè àgbà Yusuf Akíadé, Ayọ̀ọ́lá Akíadé, kọ́lọ̀ ń jẹ́ kí bàbá pẹ́ lórí ipò. Àkọsílẹ̀ fi hàn wípé Baṣọ̀run Ekuku Òfórí ó ní Baṣọ̀run tó wà nípò lásìkò tí Ọ̀rànyàn gan, lásìkò tí Ọ̀rànmíyàn tó jẹ́ Aláàfin lọ́yọ̀ọ́. Ṣe mọ̀ pé ní ẹ̀ka èdè Ọ̀yọ́ wọ́n á pè lọ́rànyàn, ní ẹ̀ka èdè Ifẹ̀ wọ́n á pè ní Ọ̀rànmíyàn, bá a pè lọ́rànyàn, bá a pè lọ́rànmíyàn, ẹyọ ẹnìkan náà là ń tọ́ka sí. Lásìkò Aláàfin Àjàká ń tiẹ̀, Baṣọ̀run tó yóò bá a lòpọ̀ ní Baṣọ̀run ẹ̀rìndínlógún àgbọn ò ṣeé dífá, ẹ̀rìndínlógún àgbọn ò ṣeé dífá. Lẹ́yìn eléyìí lásìkò Aláàfin Ṣàngó ṣẹ́ẹ̀gbàgbé, Baṣọ̀run tiẹ̀ ní Sàlẹ̀kòdì. Sàlẹ̀kòdì yìí náà ló tún wá láǹfààní láti tún bá Aláàfin Àjàká lòpọ̀ nígbà tí Aláàfin Àjàká padà wá sórí oyè lẹ́ẹ̀kejì. Àmọ́ ńgbà tó dórí Aláàfin Aganjú ọmọ Aláàfin Àjàká, Baṣọ̀run méjì ló bá òun nìkan ṣe. Èyí ò ní Baṣọ̀run Báníjà àti Baṣọ̀run Ẹranko Gbiná. Báyìí ló ṣe lọ láti fi hàn wípé tí a bá ń sọ̀rọ̀ nípa àgbà oyè, ọ̀kan gbòógì ó ní ipò Baṣọ̀run. Baṣọ̀run ẹyọ kan sì ní Baṣọ̀run Àṣìṣẹ́gbà. Gbogbo àwọn Baṣọ̀run yòókù àfidánilọ́lá, àwọn oyè ìfidánilọ́lá ni. Mo rò pé bí wọ́n bá wá bí àbí ẹgbọ́n bì kan báyìí wípé Baṣọ̀run ẹ ti mọ tó bí ipò ọ̀hún, ẹ ti mọ ìdí pàtàkì tí wọ́n fi gbé Baṣọ̀run ga ju àwọn olóyè Ọ̀yọ́mèsì yòókù lọ, torí wípé ẹni ó bá ṣe ni lóore àdúpẹ́ fún ni, ẹni ó bá sì ṣiṣẹ́ akíkanjú sáárá làákè sí wọn. Torí ẹ̀ náà ni wọ́n fi kan sáárá sí Baṣọ̀run àkọ́kọ́, tí ó fi jẹ́ wípé gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tí wọ́n ń joyè Baṣọ̀run lẹ́yìn rẹ̀ wọ́n ń jọlá bàbá wọn, wọ́n ń jọlá ṣe akíkanjú bàbá wọn títí di àsìkò yìí. Ẹja wa ọmọ ṣẹnu ní déédéé síbí níbí iná fún tòní. Ìpàdé wa tún di ní ọjọ́ míì, ọjọ́ ire. Àmọ́ ẹ má gbàgbé pé lórí òpó yìí, lórí ìkànnì yìí lọ́la ẹ pàdé Ọlátúndé Ògúnníran lórí ètò wa eléyìí tí a pè ní àwọn akọni ní ilẹ̀ Yorùbá. Akọni wo ni ó sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́la?
ẹ̀yẹn má kánjú ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá ìgarun owó rẹ kó má bàa ṣe ra ẹ̀ léṣe. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó yìí náà bó bá di ní ọ̀la. Ẹ ṣeun o, ẹ dákun ẹ má gbàgbé ẹ bá wa tàn kálẹ̀ kí àwọn tí wọn ò láǹfààní láti mọ̀ nípa àwọn ojúlówó ìtàn Yorùbá, àwọn tó bí àwọn nǹkan gbòógì tó yẹ ká mọ̀ ní ilẹ̀ Yorùbá tí à ń mú wáyé kí wọn ó lè mọ̀ kó má bàa wá di wípé a kàn máa fi òmùmọ̀mù kiri fúnra wa. Ẹ ṣeun, èmi ọmọ ọlọ́mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ni màá lọ gbogbo ẹ̀yin èèyàn rí ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì náà ni màá tún bá pàdé tó bá di ní ọjọ́ mi ọjọ́ ire. Ògèdè ire ní ọmọ jẹ́ tiwa o, ibi ò ní bá wa.